ó ràn lọ́wọ́ cause mo kúrò ní ibi iṣẹ́ kan sí iṣẹ́ àwọn car production Kúnlé Afọláyọ̀ film production tẹ́lẹ̀ mo máa ń ètì ìlà létí mo tún mi ìgbà tí mo tún máa ń jà ní wọn ni kò ní dáfẹ́ tó pọ̀ mo tún yàn ní ká dá fáwọn mọ̀lẹ́bí bàbá rẹ̀ wọ́n ṣe pé fáwọn tèèyàn tèmi o èmi ló wù èmi máa ń gbà bóòlù ṣe máa wù yẹn má ní àyígbá yẹn gan lẹ́yìn ìgbà tí mo kọ́ fún wọn tán èèyàn bí ìyàwó bíi 3 lẹ́yìn mi ló ká àwọn ọmọ lọ káyìn wọ́n lè máa kó mi lọ kó là your identity mi sì máa yọ kúrò kò sí kàtàkùn yóò máa fi dànù. Orúkọ mi ni Ọmọṣaléwá Yusuf sí àwọn èèyàn mọ̀ sí Basira Bẹẹrẹ. Basira Bẹẹrẹ. That name ẹ̀kọ́ sọ fún ní ṣókí báwo ló wáyé? Basira jẹ́ orúkọ tí mo jẹ́ nínú sinimá kan bá pè ní Basira Bẹẹrẹ. Ṣé iná lẹ ní sá? Then your journey to Nollywood movies. Ẹ̀kọ́ sọ díẹ̀ báwo lẹ wọ̀ wá lẹ bẹ̀rẹ̀ báwo káwọn èèyàn yẹ tẹ́wọ́ gbangba yẹn. Okay, mo join ní 2009 ní abẹ́ ọ̀gá mi ìyáàfin Bọ́sẹ̀ Odùgbò èké ìyá Ọ̀yọ́. Ìyá Ọ̀yọ́? Bẹ́ẹ̀ ní Ọ̀yọ́ town gangan gba ìbọn mo ṣe máa ń lọ sí school so mo máa fi ṣe on and off títí tí mo fi parí school 2013 so mo ṣe wá fully wọ bẹ̀ ní 2012. Ẹ àwọn obìnrin fẹ́lẹ̀ fọwọ́ sí ọ̀rẹ́ ìgbà bẹ́ẹ̀ tó ọmọ ìṣeré. Báyìí á convince wọn. Me really convinced me like that, but I keep pushing. Me jẹ́ káwọn ọ̀sán sọ pé ó fà mí sẹ́yìn. Tó fà mí sẹ́yìn la máa expect kan bí kan sanwó fúngbà kan máa san fúngbà díẹ̀ kó kan. Iṣẹ́ tó ń ṣe yẹn, mo fẹ́ jẹ́ kó sanwó ẹ̀ fún ẹ̀ but still yet, àìsí mo ṣe try little more harder títí tí mo fi ṣe àwọn iṣẹ́ bíi mẹ́ta. Ìgbà táwọn èèyàn ti wá ń wo iṣẹ́ mi lẹ́yìn ọ̀tọ̀ sí ti pààrọ̀ wọn yìí ní ìjọba mùsùlùmí. Irọ́ ni o, ṣé pé iṣẹ́ yìí náà wọ́n sì ń gbé wọn lọ́sùn pààrọ̀ wọn yìí ọ̀tọ̀ ní bó ṣe máa ń kí wọn tẹ́lẹ̀ ọ̀tọ̀ ní bó ṣe kí wọn ẹ pẹ̀lẹ́ o sọ àtìgbà yẹn àwọn náà ti wá ní interest òkè ó dà mo yọ̀ dá. Bàbá ń kọ́? Ẹ́ kí làwọn sọ? bàbá mi ò tẹ̀ wọ́n náà torí mùsùlùmí làwọn gbà kó sọpọ́tì láwọn máa ń dàbí ọmọ àfà àwa ṣe rálẹ̀ àwa ṣe kìíní kan wọ́n máa rí ọmọ ní alájẹ ẹ̀wọ̀ kan yìí ẹ̀wọ̀ owó tán rẹ̀ ta ẹ̀wọ̀ bọ̀ alhamdulilayi ṣá along the line. ọmọ olóògbé ni. ọmọ Ìbàdàn ni onímọ̀ sí mi ọmọ ìjìbò ní pọ́psì ọmọ Ìbàdàn náà ní. ọkè Ìbàdàn ni ìmọ̀lúwé máàkì náà ti Ìbàdàn ní àbí. kò bọ́ mọ jẹ́. then that break ọdún òde ni lókè àtàkùn mo ti ṣe mo ti ń lọ mo ti ń bọ̀ wọ́n ti àmì mi náà pé ọkẹ́ Basira Bẹẹrẹ rè ìyàwó ni. 2016. 16. Yeah. That was after I think it was 4 years after tí mo wọ fully. And 2016 yẹn gan sef Ọlọ́run ló kọ̀ọ̀kan pé ó máa wáyé because 2015 mo ní ìdádúró for like 6 months in the relocation which is an accident. So but anything go nígbà yẹn mo ti wò pé ó ti pín ọdún yẹn lè ṣe mọ́ but along the line mo ṣe dúpẹ́ fọlọ́run pé Ọlọ́run ní tọ̀ dáadáa ṣe máa dé lẹ́yìn ìwé ìṣubú. So máa gbé kò sí iṣẹ́ tí ò ní challenges because along the line mo rí àwọn a lot tó lè mú mi dúró pé ẹsẹ̀ yẹn gan bóyá kan gé jàre bóyá kan ṣe yeah cause mo dúró for hospital for like bíi 4 months tí wọ́n tó ìgbìmọ̀ ẹsẹ̀ mọ́tò fẹ́ sọdá mọ́tò yẹn dẹ̀ kú ẹsẹ̀ mi kọ́ aṣọ mi bẹ́ẹ̀ ni níbi roundabout ìyá ni wúrà yẹn so for like bíi 4 months wọ́n tó ìgbìmọ̀ ẹsẹ̀ mi rárá mo ti lose hope but gbà tó yá Ọlọ́run dẹ̀ gbọ́ owó yẹn kò ṣiṣẹ́ àwọn Haúsá tó máa ń gbẹ̀sẹ̀ ní padà bá mi tó gbogbo àwọn hospital ló gbà fún treatment. ẹlẹ́bẹ̀ẹ́ rìn lé ní báyìí. pẹ̀lú tí mo ti fi ń wọ eve tí mo lè fi sáré tí mo fi ń drive. bẹ́ẹ̀ni nídìí iṣẹ́ yìí ṣó tiẹ̀ fẹ́ lè rí owó fúnra pé ilé ká wà nǹkan mi ṣe eléyìí fẹ́ pọ̀ jù ní mi lọ. ó lé mi o kò sí iṣẹ́ wa ní ẹni tí ò bá understand iṣẹ́ wa lójó àwọn tó ń ṣiṣẹ́ mi aside iṣẹ́ wa tí wọ́n dẹ̀ ṣì ti relevant that means wọ́n léèyàn tó bá wọn mójútó because most of ẹni tí ò bá léèyàn bí mi sì báyìí food stuff àti wine water ìgbà mi lélẹ̀ báyìí owó tẹ̀ ṣe ń account tí bá dé ṣọ́ọ̀bù nígbà bí mo ti lọ bí abẹ́ after 2 weeks má ti dé mo ti lọ èlò lẹ̀ pa wọn nílé account ọkọ̀ tí ò bá ara wọn yẹ náà máa sọ fún mi àníṣe ọ̀dẹ̀ ilé ìbáyìí tá ìgbà tí ẹ̀ bá ní ṣọ́ọ̀bù sí ìgbà yẹn tó bá dàbí ẹ̀ṣẹ̀ kọ́lọ́dà ìjì most of location lè máa lọ but time tẹ́bá ti ní nǹkan tó ń mówó wọlé tó jẹ́ bí income ìgbà yẹn lè máa lọ sí location every time ẹ̀ wá ní rojú ayé àti ọ̀pẹ̀fẹ́ mójútó kìíní yẹn gbọ̀nsẹ̀ so iṣẹ́ wa lójó díẹ̀ fún ẹ̀yọ̀ tó dóyè àti mo sọ pé mo sọ àwọn onífẹ̀ẹ́ kó pé wà ká máa ṣe online business àbí nǹkan tó yẹ kó easy fún mi àti gbé sẹ́yìn mọ́tò. anywhere bọ̀ ẹ fihàn síbẹ̀ ẹ ń lọ ẹ ń bọ̀ yẹn. bọ̀ pé káwa sọ pé mo fẹ́ jókòó bí àmọ̀ ń ta oúnjẹ sí àmọ́ fẹ́ jókòó
but nínú ká ṣòwò àbí kẹ́ ṣe sinimá yìí èyí tí méjì lè ń ṣe báyìí ìwọ ló bẹ̀ pé jù tẹ́ bá ní kẹ́ ṣe purpose. Sinimá ni sinimá ni. Ẹ̀bọ̀ wọn ní òṣòwò ń bẹ. Rárá o pẹ̀lú ìgbìyànjú àti sùúrù owó wà ń bẹ o. Owó wà ń bẹ. Owó wà ń bẹ o. Ẹ mọ̀ pé kò ń ṣe nǹkan tó ṣe bí òwò ẹ̀yìn àpàtẹ́wò nílé kò ń ṣe ìjọ tàbá kàn báyìí àbúrò máa sọ pé làwọn ń gòkè no kò ń ṣe process kéèyàn ṣe báńkà ó jẹ́ báńkà kò ń ṣe immediately táwọn tó bá wà lókè máa ń gbogbo lónà ṣe máa gbà bọ̀ tó bá gba àwùsá alápájá bóyá bíi level 6 ló wà náà at least wọ́n ti fún wọn 300 kiri ẹ̀kọ́ lè máa fẹ́ mi náà ó máa pẹ́ ń bẹ̀rẹ̀ o lè lọ location sí báyìí kó o má kó rárá ẹ lè lọ mí báyìí kan fún yín 40,000 ẹ lè lọ mí kan fún yín 30,000 ẹ lè lọ mí kan fún yín 100 ẹ lè lọ mí kan fún yín 150 àwọn èèyàn wa tó ṣàn gba 500 1 million jù bẹ́ẹ̀ lọ 10 million ó wà ìdí iṣẹ́ iná dẹ̀. ìjẹ́ tẹ́tí wá ṣe sinimá tí. àmọ́ ti ṣe sinimá tẹ̀mí. kí làwọn orúkọ yìí tẹ ṣe. Sábàbí àti Ẹrú. tábà wo èrè ibẹ̀ ó ṣe mú mi sí. pẹ̀lú ọ̀pọ̀ náà. ìdúpẹ́ lórí ẹ̀. pẹ̀lú ọ̀pọ̀ náà. mi kábàámọ̀ lórí iṣẹ́ mi méjèèjì tí mo ṣe mi kábàámọ̀ lórí iṣẹ́ mi méjèèjì tí mo ṣe pé okay I produced this movie and wọ́n á pẹ́ kí ló dé tí mo ṣe alhamdulillah mi kábàámọ̀ lórí iṣẹ́ mi ikọ́ bó tiẹ̀ tí ìjáde tẹ pé diaspora náà ti send gift sí mi pé mo rí advert iṣẹ́ yẹn because wọ́n máa sọ pé when you shoot good movie ẹ má bínú tá a bá yaṣẹ́ gidi a máa rí èrè gidi but tá a bá yaṣẹ́ tó yẹ pé pẹ̀lú rẹ jẹ ni èrè bẹ̀ ò ní tó nǹkan ó máa dàbí ẹni pé. lórí ẹ̀yin náà pápọ̀ ṣe ni. wàhálà tí mo ti ṣe gan lórí iṣẹ́ yẹn gan èrè wá èyí ò yaṣẹ́ gidi ni téèyàn bá yaṣẹ́ gidi iṣẹ́ gidi máa ń lọ very well tó dẹ̀ máa rí èrè gidi. so ẹ wá yín how has it contributed to your faith tó tiẹ̀ kún tó ràn lọ́wọ́. cut. Me wey don dey hungry. Èmi gan-an òyìn ti fẹ́ máa kọ́ mi. Everybody knows say I be real person, even for my acting. Na original. Enjoy my people. As na dey see me so, I no dey joke with anything wey dey bring real flavor, totori nutrition, and better taste. Like my Checkers custard milk 3-in-1, the original, better, and real custard. Can someone get these two out of my set now? Real they know real, original they know original. This na the real custard. Checkers, na correct custard be that. Ó ràn lọ́wọ́ cause mo kúrò ní ibi iṣẹ́ kan sí iṣẹ́ àwọn car production Kúnlé Afọláyọ̀ film production tẹ́lẹ̀ mo máa ń ètì ìlà létí mo tún mi ìmọ̀ tí mo máa ń jà ní wọn ni kò ní dáfẹ́ tó kọ́ mo sì yàn ní ká dá fáwọn mọ̀lẹ́bí bàbá rẹ̀ wọ́n ṣe pé fáwọn tèèyàn tèmi o èmi ló wù èmi máa ń gbà bóòlù ló ṣe máa wù yẹn máa ní àyígbá yẹn gan lẹ́yìn ìgbà tí mo kọ́ fún ọ tán èèyàn bí ìyàwó bíi 3 lẹ́yìn mi ló ká àwọn ọmọ lọ káyìn wọ́n lè máa kó mi lọ kọ́là táwọn yẹn náà dẹ̀ máa wò pé oúnjẹ owó yín wọ́n lọ kọ́là fáwọn ọmọ wọn can you imagine bọ̀ ìgbà tí wọ́n fẹ́ ṣiṣẹ́ funny enough wọ́n sọ pé wọ́n ní ìyàwó tó bá kọ́là mo sọ pé bí àwọn tó bá kọ́là bí àbàmù àbájá pélé gan-an kúnlé kan lè wọ́n ní this is natural ìlà àwọn normal ìlà kan máa ń kọ́ gbà yẹn náà lélẹ̀ ìgbé àìmọye iṣẹ́ ni mo ti ṣe even that Basira Bẹẹrẹ sef if not because of ìlà possibility wa kì í má ṣe because ẹni tán lè kọlà fún wa bọ́ ṣe rí wọn ní àgbà ó kọlà yóò làbàdàn ló wà lójú ọkọ̀ jẹ́ ní òkè ẹ jẹ́ ká lò fún sí lábẹ́lẹ̀ ọlọ́dẹ gbẹ̀mí. tó ìlànà yẹn tí ẹ̀ ń bínú sí ń gbà yẹn o ó wá mú ọ làwọn báyìí lé ní. wàláì ó mú wa. ọ̀tẹ́ bá lọ́mọ tí ní àti yọkù ẹ lè ṣe báyìí. mi lè ya identity mi tí mi ayọkúrò kò sí kàtà ìyọ̀ máa fi dá mi. then for those that are coming àwọn náà fẹ́ dà Basira Bẹẹrẹ wọ́n fẹ́ ṣe gbọ́n fẹ́ ṣàwò kí ni ẹ fẹ́ sọ fún àwọn tó fẹ́ dà pọ̀ lẹ́nu. mo máa ń advice èèyàn kan kéèyàn máa sọ pé èèyàn fẹ́ dàbí èèyàn build up to be yourself let people know this is me this is what I'm capable to do you understand nǹkan tí mo lè ṣe lélẹ̀ fine okay Ọlọ́run ṣàánú mi jẹ́ káyé mọ́ mi bí lágbájá okay má jẹ́ ṣìnrìn bí lágbájá you understand so fún àwọn tó ń bọ̀ lẹ́yìn kí wọ́n ní sùúrù kí wọ́n dẹ̀ ní tẹ̀lé kí wọ́n dẹ̀ ní ìgbìyànjú kí wọ́n dẹ̀ mójú kòkòrò kúrò bẹ́ẹ̀ tí o bá ti sí pé lé ní báyà má lọ location lé ní bàbá lágbájá ló wù mí kí n nẹ́
kíní kan ló wù mí kí n nẹ́ wọ́n nẹ́ pàgbẹ́ yìí ṣọ́ọ̀bù ń bàjẹ́ ní ìyẹn o kò tí yẹn bá ti ní sùúrù tó mọ̀ pé òkè ọ̀yàyà industry ó gba ọ̀yàyà ẹ̀fẹ́ yín sí wọn ẹ̀rẹ́rìn sí wọn etí òtò yàn kan tó bá pè láti ní àwọn yẹn àwọn ní respect ẹ bá mi pè ẹ bá mi fún 2 story respect and you're going like that èèyàn lọ síwájú ní ẹ̀kún ṣekún padà sẹ́yìn nígbà tó bá di bíbí kan àwọn gánà wà pé àmá pè wà láti mọ́ ló ti tó àtijọ́ wà níbì kan náà kọ́ tó ti fún wọn ní respect tó ń fẹ́ bọ̀ tó bá sì wú tí wọn náà ṣe bí ẹni pé òkè bó ṣe jẹ́ ilé ẹ̀ ló máa bẹ̀rẹ̀ ẹ̀sìn tó ṣe bẹ̀rẹ̀ ló máa gbé wá béèyàn bá ṣe jẹ́ ní ilé èèyàn ló máa gbé tó bá ti wọ́n industry wà á kọ́ bẹ̀rẹ̀ òkè bó ṣe fẹ́ bẹ̀rẹ̀ ayé tuntun wà. bọ̀ ìyàwó òdìó náà ni ilé yìí ni o kò ṣe industry o so I wish you all the best àwọn tó ń bọ̀ lẹ́yìn wọ́n ní sùúrù wọ́n ní tẹ̀lé wọ́n dẹ̀ lámójú kúrò aláwa. so káfí lè káfí parí ẹ̀ yóò ní wọn á dùn jù níbi iṣẹ́ yìí. alhamdulilayi ìjọ tí mo ń lọ láàrin ọjà ẹ mọ̀ mi ò gbé nose cover kí ló kàn mí pẹ̀lú nose cover Basira Bẹẹrẹ ti jáde fún àbí àbí after 4 months ó ya aṣọ mi ń dọ̀ yẹn o Níbàdàn àárín ọjà náà ti fún mi láṣọ o ẹ mọ̀ ìgbà yẹn mo kàn pé àpé kí n lọ ra nǹkan tí mo fẹ́ lọ rà wọ́n kọ́ dé bí mo ṣe dé ọjà bá mo parí bí mo ti lè jù bẹ̀rẹ̀ mi lè jù same thing owó tó wà lọ́nà ìgbò tó ń wọ báwo yẹn ṣe rí mi àwọn tó máa fún mi gbogbo àwọn ìyá lọ́jà yẹn tó máa fún mi láta fún mi lẹ́ẹ̀rùn kí ló ṣe lè jẹ́ ẹni Basira Bẹẹrẹ àwọn tó ń fà mí lára aṣọ bí mo ṣe fọwọ́ dì mí náà ìgbà ẹ ṣe gbàtí mo wá délé mo ké mo lè dúpẹ́ fọlọ́ mo kọ́ra mi sí bọ́lọ̀ ṣe dá mi mo yí lọ yí bọ̀ pé alhamdulilayi òkè tó máa sọ pé fíìmù ọlọ́mọ wa jẹ́ ìṣìlò má dẹ̀ kó dúró sójú. Thank you so much. You're welcome, sir. Really enjoy it. Yeah, that's good.